Inú ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin fújì àti àwọn tó nífẹ̀ẹ́ àlàáfíà ló ń dùn kọjá sísọ lórí bí èdè àìyedè àti ìjà tó wà láàrin gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí ó gbajúmọ̀ sí Pasuma tàbí ọ̀gá ńlá fújì, àti gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Táyé Àkàdé Adébísí, ẹni tí ó gbajúmọ̀ sí Táyé Currency tàbí Àpèsìnwọ̀n tàbí Bàbá Ọ̀nàrẹ́bù. Ìjà náà ó ti parí pátápátá báyìí o, tó sì jẹ́ pé àwọn gbajúmọ̀ olórin fújì ní Alhaji Sefiu Alao Adékúnlé, ẹni tí ó gbajúmọ̀ sí Bàbá Oko tàbí Agbára Orin, Alhaji Saheed Akorede Okunola, ẹni tí ó gbajúmọ̀ sí Saheed Òṣùpá, Olúfìmọ̀ àkọ́kọ́ tàbí Màtàgbàmọ́lẹ̀ àbí Ọba Orin, àti àwọn bíi Alhaji Sulaiman Alao Adékúnlé, ẹni tí ó gbajúmọ̀ sí Malaika tàbí Madiba tàbí Kiblawan, àti Alhaji Sulaiman Alao Adio tí ó gbajúmọ̀ sí Àtàwẹ́wẹ́. Gbogbo àwọn wọ̀nyí ni la gbọ́ pé wọ́n kó ipa takuntakun láti jẹ́ kí ìjà parí láàrin Táyé Currency àti Pasuma, tí àjọṣepọ̀ wọn tó dàbí bàbá àti ọmọ láyé àtijọ́. Ẹ rántí pé lọ́dún méjì sẹ́yìn ni wàhálà náà bẹ̀rẹ̀ ní nǹkan bí oṣù kẹjọ ọdún 2024, nígbà tí wọ́n ní Táyé Currency ó kọ orin kan wípé Pasuma ó ń ṣe àwòkọ́ṣe Alhaji Abdulkudus Abbas Akande, ẹni tí ó gbajúmọ̀ sí Òbésèré, àti wípé bí wọ́n bá ń sọ fún pé òun kọrin bíi Pasuma bí pé òun ṣe bíi Pasuma, kì í ṣe pé òun nìkan lòun náà kọ́kọ́ ṣerú ẹ̀, Pasuma náà ṣe bíi Òbésèré. Ọ̀rọ̀ yìí ni wọ́n máa lò rí bákan lára àwọn olólùfẹ́ Pasuma, tá ló sì rí bákan náà lára Pasuma fún rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Táyé Currency tó kéde ìgbà náà pé kẹ́nikẹ́ni kan má ṣe pé òun ní ọmọ Pasuma mọ́, bí kò ṣe wípé ọmọọṣẹ́ inú òun jẹ́ sí nítorí pé kò tó òun bí ní bàbá ní ọjọ́ orí. Ọ̀rọ̀ yìí inú fa àjọṣepọ̀ Táyé Currency àti Pasuma tí ó fi rí bákan, bó sì tilẹ̀ jẹ́ pé Táyé Currency ó lọ dọ̀bálẹ̀ gbé Pasuma lásìkò táwọn méjèèjì jọ lọ ṣe umura ní ìlú Mecca lórílẹ̀‐èdè Saudi Arabia ní ọdún tí ó kọjá. Ṣùgbọ́n síbẹ̀ ìjà yìí kò tán o, tó sì jẹ́ pa àwọn olólùfẹ́ àwọn méjèèjì ò ní wọ́n sì máa ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn. Ṣáò tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé àwọn gbajúmọ̀ olórin fújì bíi Pasuma, Òbésèré, Sefiu Alao, àwọn bíi Malaika, Àtàwẹ́wẹ́ àti Táyé Currency wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tó ń pè ní Fuji Icons. Bẹ́ẹ̀ ni wọ́n dá ìkànnì ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní WhatsApp sílẹ̀, tí gbogbo àwọn tá a dárúkọ ẹ̀ sí wà nú ẹ̀. Ibẹ̀ gan la gbọ́ pé wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí. A gbọ́ pé Saheed Òṣùpá, Malaika àti Bàbá Oko ìyẹn Sefiu Alao wọ́n jẹ́ kí ó di mímọ̀ fún Táyé Currency pé ọ̀gá ẹ̀ ní Pasuma jẹ́, tó sì ní àwọn olẹ́jọ́ wà nínú yàrá fọ́nrán kan náà táwọn ìjọ máa ṣe ìpàdé táàrin wọn àti Pasuma kó má gúnrégé. Tá a sì gbọ́ pé àwọn méjèèjì ni wọ́n parí, àwọn tá a dárúkọ yìí iná parí ìjà náà pátápátá, èyí tó jẹ́ kí Táyé Currency náà kéde ní ọ̀sẹ̀ tó kọjá pé ìjà ti tán o, àti pé lásìkò yìí òun ni olórí ẹbí ọ̀gá ńlá tí Pasuma jẹ́ olùdásílẹ̀.